inú ìwé. tó bá fẹ́ mọ bó ṣe ń lọ. Àgbọ̀njìnlẹ̀ inú ìwé ìròyìn. Ìtùngbà FM 100.9. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Ìròyìn jákèjádò àgbáyé o. Àgbọ̀njìnlẹ̀ inú ìwé ìròyìn. Ìròyìn àfẹ̀mọ́júmọ́ tó ń gbóná. tó nínú ọlọ́wọ́n bá ní wà láàyè wá wà ó ìjìnlẹ̀ fẹ́ tó fara tìbí òkè àtó gbéraga mọ́ gbéraga tó sì règún mọ́ sì règún ọlọ́wọ́n bá mẹ́ta ń pè lájò tí ń jẹ́ ńlé tá ń pè ńlé tí ń já wa lóhùn lájò àgbà tukọ̀ tí bá ní tukọ̀ kádàrá ìdàgbà lónìí o apá kejì mọ̀rẹ́ ìjìnlẹ̀ ní ìwòrán láti kan ní Tùngbà 100.9 FM ẹ̀fíìsì ní tiwa o ìṣúnbẹ̀lẹ̀ bẹ̀rẹ̀ bùkátà fagbẹ́ òkú gan tàjọ̀bọ̀ ó di bùkátà fún ní àgbàdo tọ̀dọ̀bọ̀ ó di bùkátà fẹ́lẹ́kọ̀ àwa bá délé bá di bùkátà ọlọ́run ọlákì tán Adégòkè lórúkọ ti tèmi according to kádàrá ó yẹ ọmọ iye yín náà ó pẹ́ yẹ òfàrẹ́ pákan fò láàrin. àtúntúndé lábala ìkejì ìjìnlẹ̀ inú ìwé ìròyìn láti kọ́ ní Tùngbà 100.9 FM níbi tó jẹ́ pé ẹ̀fíìsì òun ní tiwa Ọláyẹmí Àkànní lórúkọ tèmi. Ọláyẹmí Àkànní bùkátà ọlọ́run o. wọ́n ní the punch ló wà níwájú rẹ̀. Nigeria Tribune lọ́wọ́ wájú mi lówùúrọ̀ tòní. àwọn àgbàjọ̀gbọ́n onímọ̀ tó mọ nú tó ń jẹ́ onímọ̀ nílàákàyè tó gbòòrò dáadáa ó ń jẹ́ kó di mímọ̀ wípé bàbá tá a máa ń tọ̀ ni o. àìtàn kọ́ yóò dẹran ní lójú ìwé kọkàndínlọ́gbọ̀n yẹn pé 29 ìwé ìròyìn the punch ni wọ́n ti bẹ̀rẹ̀ ìrìnàjò láàárọ̀ ti tòní níbi tí àmọ́lẹ́gbìmọ̀ aṣòfin àgbà nílùú Àbújá mò ń sọ̀rọ̀ House of Senate tí wọ́n ti ń jẹ́ kó di mímọ̀ pé ẹ wò ó wípé àwọn nǹkan kan bẹ tó dàbí ẹni pé ó fẹ́ sọra rẹ̀ dòyì tó fẹ́ máa kọ́ àwọn lójú o nípa ọ̀rọ̀ bí a ti ṣe náwó ní orílẹ̀-èdè Nàìjíríà o wọ́n wòye wípé àwọn àjọ tó ń rí sí ọ̀rọ̀ nípa ti ọ̀rọ̀ owó ètò ìṣúná owó lọ́dọọdún àwọn àjọ tó máa ń taari owó síta lẹ́yìn ìgbà tí wọ́n bá ti tí ìjọba bá ti tẹ́ pẹpẹ owó tá a fẹ́ ná fún ọdún tí wọ́n sì ṣe àmọ́lẹ́gbìmọ̀ aṣòfin tí wọ́n ti bu ọwọ́ lù ú àwọn àjọ tí ó jẹ́ pé ọ̀rọ̀ kan láti taari owó síta wọ́n jẹ́ kó di mímọ̀ pé dàbí ẹni pé àparùtù kan wà nínú àwọn owó tí wọ́n ti taari síta látẹ̀yìnwá owó rọ̀gùnrọ̀gùn tí ń lọ bíi bílíọ̀nù mọ́kàndínlógún náírà 19 billion naira lówó tó jẹ́ wípé àwọn ẹlẹ́gbẹ̀mọ aṣòfin ò bu ọwọ́ lù tí wọ́n sì taari sí o wọ́n wòye wípé àwọn ẹ̀ka ìjọba mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n taari owó ọ̀hún sí lọ́nà tí ò bá òfin mu nítorí pé ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ò mọ̀ nípa rẹ̀ látàrí pé àwọn ẹlẹ́gbẹ̀mọ aṣòfin wọn ò fi ọwọ́ sí ọ̀rọ̀ owó náà ṣùgbọ́n ṣàdédé lówó jáde kúrò nínú kòtò ọba tó sì bọ́ sí igbó àtú lákàtà àwọn àjọ tí ò fojú hàn tí wọ́n sọ pé àwọn àjọ mẹ́rin tí wọ́n nílò rẹ̀ o wọ́n ní ọdún 2016 wípé nígbà tí àwọn àgbà ìṣẹ̀wé owó wò tí wọ́n wò bí a ti ṣe náwó bó ni owó ṣe jáde èló ló wọlé sápò orílẹ̀-èdè Nàìjíríà èló gan ni a fẹ́ ná èló la taari síta àwọn wo la fún ní owó ìwọ̀n àṣírí ọ̀rọ̀ náà tú pé owó kan bẹ ní ọdún 2016 tó ti kọjá ìpè tó jẹ́ pé àwọn ìgbìmọ̀ yìí àti wọ́n wà nídìí ká taari owó fún ètò ìṣúná owó tí wọ́n ṣàdédé kó owó náà bọ́ síta bílíọ̀nù mọ́kàndínlógún 19 billion naira tán Ọláyẹmí Àkànní owó tí ìṣe owó ẹ̀kúrú tí ìṣe owó àkàrà 19 billion ó kàn lọ bẹ́ẹ̀ báyìí tí wọn ò dé mọ ibi tí owó náà wà ibẹ̀ ní ọmọlẹ́gbìmọ̀ aṣòfin ti wá jẹ́ kó di mímọ̀ pé tó ẹ̀yin ìgbìmọ̀ yìí budget office ẹ̀ka tí a ti gbé rí sí ọ̀rọ̀ owó sísan fún àwọn tá a sanwó fún ẹ wá owó ìjáde o owó yìí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó béèrè o 19 billion naira ẹ fẹ́ mọ ibi tí ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Punch ni o ṣùgbọ́n ojú ìwé kọkàndínlọ́gbọ̀n bẹ́ẹ̀ 29 gan ló kọ́lé sí báyìí. bùkátà ọlọ́run o lójú ìwé kejì ni mo ti máa múra àjò mi pọ̀n ìyẹn nínú ìwé ìròyìn Nigeria Tribune tó jáde lówùúrọ̀ tòní owó kètètè ní òtún jùlọ bí àsì orílẹ̀-èdè lówùúrọ̀ tòní níbi tí iléeṣẹ́ ààrẹ ti sọ di mímọ̀ wípé igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà mo sọ nípa ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò ó ní kò sọ nípa owó Nàìjíríà tó yẹpẹrẹ àti bí ẹ̀ẹ́dínkù jọjọ bó ṣe dé bá owó Nàìjíríà láàárín àwọn akẹgbẹ́ rẹ̀ lágbàáyé ó ní ohun tí igbákejì ààrẹ ìyẹn ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò lóhun tí wọ́n sọ kì í ṣe bẹ́ẹ̀ o wípé àní ẹ̀dínkòwò Nàìjíríà wọ́n sọ wípé bí àwọn nǹkan ti ń gbé lọ́tún lọ́sì wípé mú kó a máa lápèjúwe ọ̀nà ohun tí ààrẹ Muhammadu ohun tí igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò ohun tí wọ́n sọ ojú wípé owó Nàìjíríà bó ṣe kéré jọjọ sáwọn akẹgbẹ́ owó tó wà ní àgbáyé ní pàtàkì jùlọ owó dọ́là nínú ọ̀tẹ̀ tó jẹ́ agbẹnusọ ìyẹn ní ilé-iṣẹ́ yàrá ìròyìn fún ẹni tó jẹ́ igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà mọ́sán nípa Láolú Àkàndé ó sọ ó ní igbákejì ààrẹ Muhammadu Buhari ó ní
igbákejì ààrẹ ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò pàtẹ́ kọ́lọ́ṣà àtúnjàre nínú ìròyìn ọ̀hún ó ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ó ní nígbà tó jẹ́ pé wọ́n gbà tí wọ́n ṣe àgbéyẹ̀wò lórí gbèdéke yẹn ibi tí wọ́n bá iṣẹ́ dé lórí àtúngbéyẹ̀wò ibi tí wọ́n bá ìṣèjọba dé fún ti ọdún kejì tó ti wà lórí àpèrè gẹ́gẹ́ bí ìṣèjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ó sọ ní ọ̀rọ̀ rẹ̀ ó lóhun tí igbákejì ààrẹ ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò tí wọ́n sọ ní pé ó ní owó dọ́là ó ní àwọn kan wọ́n ní owó yìí lọ́wọ́ tó yẹ pé tẹ́ bá ṣe pàṣípààrọ̀ rẹ̀ ó máa bọ́ sí iye owó tó yẹ tó owó tí yẹ tó erinwó náírà àti náírà mẹ́wàá ó ní ṣùgbọ́n wá lo àǹfààní bí owó ti lọ ìyẹn pàṣípààrọ̀ bó ṣe ga sókè ó ní ọ̀pọ̀lọpọ̀ wá ń ṣe àmúlò rẹ̀ ó ní ìtúbọ̀ mú kí owó náírà kó kéré jọjọ sí àwọn akẹgbẹ́ ní owó dọ́là ní orí tí jẹ́ pé ó jẹ́ ti òkè òkun nínú ọ̀rọ̀ tó fi léde ó ṣàlàyé lọ́dọ̀kan òjọ̀kan ó ní bọ́ọ̀rọ̀ òun ṣe ń lọ káàkiri orí ẹ̀rọ ayélujára pé igbákejì ààrẹ ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò ó béèrè fún owó náírà pé Nàìjíríà tó ti yẹpẹrẹ kò ní tìmọ̀ nírọ̀ o wọn ò tàbùkù owó náírà o lẹ́gbẹ̀ẹ́ dọ́là ohun tó ń sọ wípé pàṣípààrọ̀ rẹ̀ ó kéré jọjọ síra ò kì í ṣe wípé igbákejì ààrẹ wọ́n yẹpẹrẹ owó wa o ẹ̀ka tẹ̀fẹ́dínlẹ̀kùnrẹ́rẹ́ ojúwe kejì ní kẹlọ ìwé ìròyìn Nigeria Tribune tó jáde lówùúrọ̀ tòní ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ ọ̀hún níbẹ̀rẹ̀ tí máa bá pàdé. ọlọ́ọ̀mí ẹ̀kànnì orí pé mò ń pariwo ààrẹ bàtí ọba ti ní baba dáadáa tí ọba ti ní ààrẹ dáadáa ẹni àkọ́kọ́ lórílẹ̀‐èdè tó dájú lágbàlá yìí kò sọ̀gbọ́n tí ọ̀dà sí ká máa kó. Nàìjíríà league. tẹ́ bá ń gbọ́ tí Buhari bá ń gbọ́ orí yín bó ṣe ń porí yín mo porí yín sí dáadáa ni wọ́n bá ṣe dákọ̀ bílíọ̀nù yẹn náà Ọláyẹmí Àkànní ya gẹ́gẹ́ ń. ọlákìtà dígbò kì í ya orí tiẹ̀ ṣe. ọlákì owó. one time na ìlànà ọkọ rẹ. ẹ wọ́n lè ṣe ìròyìn làwọn ká o. ìròyìn làwọn ká o. ilé ẹjọ́ ṣe fẹ́ máa ń tẹ̀síwájú according to kádàrá ẹ mọ́ gbàgbé pé ìròyìn The Punch ló wà níwájú mi ojú ìwé kọkàndínlọ́gbọ̀n náà ni mo wà alágbèdè mi tó lórí lójú kan. àmì lórí. lọ́wọ́ sàlẹ̀gbẹ̀rẹ̀ báyìí ìròyìn mọ̀ tó lè nípa orílẹ̀-èdè Nàìjíríà Ọlọ́run ṣàánú wa ni o àwọn àgbàjọ̀gbọ́n nílẹ̀ akáyà aláròjinlẹ̀ kan wọ́n ń sọ̀rọ̀ kan wọ́n ní ẹni forí ìkan náà pọ́n kọta òun àtẹ́bí ẹ̀ ní ó mú ìfò tó pọ̀ bẹ́ẹ̀ o wọ́n tẹ̀síwájú náà rẹ̀ wọn ibi tí wọ́n ti ń jẹ́ kó di mọ̀ pé àrọ́jú jẹ̀kọ́ ọ̀bùn ẹ̀bùn mà tó ń dákọ̀ rẹ̀ ó tó ń pọ́n ìkọ̀ rẹ̀ kéré ó mọ̀ lágbára o Ọlọ́run kó ṣàánú wa ọkàn pàtàkì lára àwọn aláàánú lọ́rọ̀ tọ́lọ́rọ̀ bá mi fi ṣèkẹ́ orílẹ̀-èdè wa Nàìjíríà tẹ́jú wa wá tó yí nítàn padà tó sọ ọ́ di ògùn àgbáńlá ayé lọ́wọ́ yìí yìí lórúkọ arábìnrin ọ̀hún dókítà Ngozi Okonjo-Iweala ẹ mọ́ gbàgbé lọ́wọ́ àwọn ní alákòóso gbogbogbò ní orí ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé ti àgbáńláyé the Director General of the World Trade Organization Ọlọ́run ló ní orí bẹ́ẹ̀ èèyàn kọ́ o gẹ́gẹ́ bí ipò tí wọ́n wà yìí wọ́n wòye kan tó àní dá fárí akákan kàdá kan sí o bẹ́ẹ̀ sì rí òdodo lọ àwọn gbọ́dọ̀ tẹ̀lé nítorí pé tí àwọn ti ń lè ṣojú àgbáńláyé kì í ṣe orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ yìí káwé taṣara fàṣàrán káwé taṣara fàṣàrán òun ló dá alábílẹ̀ rí tó wọ́n wòye pé orílẹ̀-èdè Nàìjíríà dẹ́dẹ́ mìíràn àwọn ẹ̀jẹ̀ àgbẹ̀ ńlẹ̀ díẹ̀ kí ló dé tó fi jẹ́ pé orílẹ̀-èdè Nàìjíríà ní nǹkan ti gbé wọ́n kókó wọ́n ní wípé lọ́wọ́ láti lè dá iṣẹ́ sílẹ̀ tàbí láti ṣe òwò kan pàtàkì lórílẹ̀-èdè Nàìjíríà ó ti wá di ogun dọ́dẹ́ ó ti wọ́n jù ká má tanra wa jẹ wọ́n wòye ọ̀rọ̀ yìí onígbà tí wọ́n ń pàṣẹ àmọ̀ ọ̀rọ̀ ránṣẹ́ sílé wọ́n ní pé wọ́n kọ́ lédè ìbò ni o èmi sì ń tu wọ́n ní Nigerian cost of trade too high for investors wọ́n jẹ́ kó di mímọ̀ wípé bí ó ṣe jẹ́ wípé ó nira fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn láti rí owó yìí bẹ́ẹ̀ ó nira fún àwọn ènìyàn láti wá dá ilé iṣẹ́ sílẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ká má tara wa jẹ látàrí pé owó tó jẹ́ pé wọ́n fi ń dá ilé iṣẹ́ sílẹ̀ tàbí tàbí ń bẹ̀rẹ̀ ètò ọrọ̀ ajé lórílẹ̀‐èdè Nàìjíríà ó ní ti pọ̀ lápọ̀jù gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n ń ṣe wọ́n wòye káàkiri àgbáńláyé nílẹ̀ adúláwọ̀ ní àti ẹlẹ́ àwọn ènìyàn funfun wọ́n wòye bí wọ́n ṣe fi nǹkan rọra wọn lọ́rùn ṣùgbọ́n tó orílẹ̀-èdè Nàìjíríà tí ò bẹ́ẹ̀ ká bẹ̀ lórí àdójúkọ tàwọn ọmọ nílẹ̀ lásán bá bá tiẹ̀ fẹ́ ra lẹ̀ ká fẹ́ gbin nǹkan sórí ẹ̀ kó a fẹ́ fi ṣe iléeṣẹ́ ohun tí ojú àwọn ènìyàn tó ń dá iléeṣẹ́ sílẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà tó ń kan ó mọ̀ pọ̀ o wọ́n ní eléyìí ó ń lé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sẹ́yìn bẹ́ẹ̀ tó yẹ kó orílẹ̀-èdè Nàìjíríà ó ti dàgbà jù bá a ti ṣe wà yìí lọ o ká ti lajú jù bẹ́ẹ̀ lọ ká ti di àpèwáwò lára àwọn ìlú tó jẹ́ pé wọ́n mọ̀ kan sára sí káwọn àjòjì gbòdògbò débi kínú wọn dùn kí wọ́n pariwo káwọn kan sára kẹ́tọ́ ààbò àti gbogbo nǹkan kó wà sẹpẹ́sẹpẹ́ wọn ni pé ṣùgbọ́n gbogbo bí ó ṣe jẹ́ wípé owó ní ego nìkan kúdí ló jẹ́ pé ọmọ múláyà wa yìí wọ́n ní ń ṣe àkóbá fún ètò ọrọ̀ ajé o bí owó tí ó rànjú mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn náà ló gba òdodo àti òtítọ́ sọnù ẹ wo arábìnrin dókítà Ngozi Okonjo-Iweala wọ́n sọ dẹ́ndẹ́ ọ̀rọ̀ lára tó ìṣàkóbá fún ìtẹ̀síwájú àti àgbéga orílẹ̀-èdè Nàìjíríà kódà àwọn ìṣàdárúkọ ààrẹ Muhammadu Buhari nígbà tí wọ́n jẹ́ kó di mímọ̀ yìí pé
ààrẹ Muhammadu Buhari ẹjẹ́ awáwọ̀rọ̀ kan fi ṣàdá lórí gbogbo àwọn ìwé ọlọ́kan òjọ̀kan àti àwọn òté tó ń ti lànà tó jẹ́ pé à ń tẹ̀lé à ń gúnlé pẹ̀lú àwọn ènìyàn tó jẹ́ pé wọ́n máa ń jẹ́ sábà bí ìríra fún àwọn ènìyàn tó fẹ́ dálé iṣẹ́ sílẹ̀ àwọn tó ń jẹ́ bí sádàbà bí àdàpọ̀ ó yá máa gbé síbẹ̀ sanwó lẹ́ẹ̀mejì sanwó lẹ́ẹ̀mẹ́ta ọ̀kan òjọ̀kan àdójúkọ tó jẹ́ pé àwọn tó wù láti wá dá ilé iṣẹ́ sílẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà tí wọ́n ń dojúkọ yìí wọ́n ní pé ẹ̀jẹ̀ àgbàgbọ́ndò sọ̀ká ronú lórí rẹ̀ o kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kí wọ́n mú owó tí Ọlọ́run bá mi fún wọn kí wọ́n fi gbé nǹkan sílùú yìí àwọn àjòjì tí ó wà náà kí iléeṣẹ́ kó lè pọ̀ dáadáa káwọn ọ̀dọ́ oríṣẹ́ ṣe kí tẹ̀síwájú dé báyìí tí ọrọ̀ ajé orílẹ̀-èdè wa Nàìjíríà wọn ní bó bá dáa tó èèyàn aládarí wa náà ni o bó bá tún dáa nídàkejì náà ká tó béèrè lọ́wọ́ ẹ̀yin ará iwájú Ọlọ́run ọba mi kó ṣàánú wa tó lè lè ní. ẹgbẹ́ mi bèrè ìwà gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ojú ìwé kọkàndínlọ́gbọ̀n ni o ìwé ìròyìn The Punch tó jáde láàárọ̀ tòní ọláyẹmí àkànní padà fà lóbi ròyìn bá wà bẹ́ẹ̀ yá ká. ọba tó dá tìlù fi tòrò orúkọ rẹ̀ ò ní parẹ́ èyí tó dá tìlù dẹ̀tú orúkọ rẹ̀ ò ní parun. ẹ wo bùkátà Ọlọ́run lójú ìwé karùn-ún ìwé ìròyìn Nigeria Tribune mo tún ṣe sílẹ̀ òwúrọ̀ tòní níbi tẹ́ tó ìgbà kan jẹ́ igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà mo sọ nípa Àtíkù Abubakar ó mà ti gbóṣùbà àràbàdàn gàgà àní fún àgbọ́yé òun àtúntò ètò wáyé láàrin àwọn ọmọlẹ́gbẹ̀mọ́ aṣòfin àgbà àtàwọn àjọ olómìnira tó rí sí ọ̀rọ̀ ètò ìdìbò lórílẹ̀‐èdè Nàìjíríà lórí àbáyọrí lórí wípé àníbàṣẹ́ ń tẹ̀ka kí èsì ìdánwò kó èsì ìdìbò kó máa hàn gbàgede báyìí ìyẹn lórí ẹ̀rọ táwọn aráàlú yóò sì máa rí kedere láti lè fi dẹ́kun ìwà màgòmágó lásìkò ètò ìdìbò ní ibi tẹ̀ ìyànjú ọ̀rọ̀ yìí sí ó lè fún wípé ìdàgbàsókè ń bá ètò ọ̀rọ̀ òṣèlú orílẹ̀-èdè Nàìjíríà kódà orílẹ̀-èdè Nàìjíríà fúnra rẹ̀ ó ti fún wọn pé lóòótọ́ àmà tí ń dàgbà yẹn nínú ètò ọ̀rọ̀ òṣèlú ó sọ ìdí mímọ̀ nínú ọ̀rọ̀ tí ó jáde láti yàrá ìròyìn tó gbà kan jẹ́ igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà wo mo sọ nípa Àtíkù ó ní àgbọ́yé òun àsọyépọ̀ ètò wáyé láàrin àwọn àjọ méjèèjì ọ̀hún ní ó ní fún ọ wípé lóòótọ́ sẹ̀ àníṣe orílẹ̀-èdè Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ àṣeyọrí tó lọ́ọ̀rìn ó ń dúró de orílẹ̀-èdè Nàìjíríà ti pé ní pàtàkì jùlọ nínú ètò ìdìbò gbogbogbò tó ń bọ̀ ní ọdún 2023 ní ó ní kò sí tàbí ṣùgbọ́n ó ti fún wọn pé àní àkóyawọ́ tó àwọn aráàlú fẹ́ ẹni táwọn aráàlú fẹ́ lórí àlefa gan ló máa lórí àlefa ẹni tó ti díje gẹ́gẹ́ bí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú People Democratic Party ní ọdún 2019 ọ̀hún yẹn Àtíkù ó tún sọ nínú ọ̀rọ̀ rẹ̀ ó náà kí gbogbo àwọn àjọ àwọn ẹgbẹ́jẹgbẹ́ àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ àtàwọn èèyàn jàkọ̀jàkọ̀jẹ́ pé wọ́n kóra wọn jọ láti wá ọ̀nà àbáyọ pẹ̀lú láti lè rí pé àgbọ́yé wà láàárín àwọn méjèèjì lórí ọ̀rọ̀ tí ilé ìgbìmọ̀ aṣòfin ẹ̀yẹ àgbà orílẹ̀-èdè Nàìjíríà tó ti kọ́kọ́ fapá jánu sí pé láyé àwọn ní báyìí wọ́n ti wá jà wálẹ̀ àwọn méjì wá ní àsọyé àti àgbọ́yé pé yá àwọn ti fún yín láǹfààní láti lè rí pé àní ẹ ṣàmúlò tẹ̀sí sọ pé ẹ kápá ẹ sì lè ṣe kò sí tó burú bẹ́ẹ̀ náà gbàtẹ́ sọ pé ẹ tójú bẹ́ẹ̀ lè kápá láti lè ṣe àbójútó ẹ̀ bí a ṣe ń tẹ̀ka ẹsẹ̀ àní kó máa fojú hàn kedere fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kó sì máa rí iye èsì ètò ìdìbò ó ní kò sí tó burú bẹ́ẹ̀ ó ní àgbọ́yé lásán ní ó nígbà tó ń kọ́kọ́ gbọ́rọ̀ yàn òun ó ní inú òun dùn ó ní bí ọ̀gbọ́n ṣe nínú òun ó ní kò lè kẹsẹ̀ ó ní torí pé kí ni ọ̀pọ̀ ohun ìtẹ̀síwájú ẹ̀gbẹ̀gà tó bá orílẹ̀-èdè Nàìjíríà ó ní ẹ wo gbogbo ẹ̀mọ́ orílẹ̀-èdè Nàìjíríà ó ní báyìí o ẹ má jẹ́ káwa náà wá sinmi sáré jẹ́ káwa gbìyànjú láti ṣe ojúṣe wa láti ṣe ohun tó tọ́ láti lè rí pèsè ètò ìṣèjọba orílẹ̀-èdè Nàìjíríà àní wíwa ọkọ rẹ̀ ó bọ́ síbi táwọn fẹ́ wà sẹ́bùtẹ́ tí gbogbo tí à ń fọkàn sí tá a ti gbà lérò kó orílẹ̀-èdè Nàìjíríà kí ó bá lè dá ó ní kò sí tàbí ṣùgbọ́n àbájáde àbáyọrí ìpàdé àti àgbọ́yé tó wáyé lára àwọn méjèèjì ìyẹn àjọ olómìnira elétò ìdìbò orílẹ̀-èdè Nàìjíríà àtàwọn olóògbìmọ̀ aṣòfin ní ó ní òun gbóṣùbà àràbànà kàkà fẹ́yìn méjèèjì fún àgbọ́yé àti ìdàgbàdé inú tẹ́ fún wọn láàrin ara yín ẹ wo ẹ fẹ́ ròyìn lẹ́kùnrin kódà bàbá dàgbàdà pẹ̀lú kọ́ọ̀pù tí ìrìn wájú lọ́ba rẹ́rìn músẹ́ wọn ya ṣùgbọ́n gẹ́gẹ́ bó ṣe kọ́ sílẹ̀ ìfọ̀rọ̀yàwòrán ni ẹ̀ bá bẹ̀ kúrò àdúgbò tòní ojú ẹ̀ka ló wà ìwé ìròyìn Nigeria Tribune tó jáde lówùúrọ̀ tòní ẹ̀kún èèyàn òun lẹ́gbẹ̀ẹ́ lápá ọ̀tún ló wà nínú ìwé ìròyìn Nigeria Tribune bíbà ló wà ń bẹ̀. bùkátà Ọlọ́run fada ọlọmọ o ó mọ wíwí jasi àṣírí ìrìnàjò máa ń ṣe bẹ́ẹ̀ máa ń tẹ̀síwájú according to kádàrá ẹ má gbàgbé o wípé ìwé ìròyìn The Punch náà ló ṣe wà lọ́wọ́ mi ojú ìwé kọkànléní ọgbọ̀n ìyẹn pé 31 náà ni mo ṣe wà báyìí o Yorùbá sọ̀rọ̀ kan tí mo tún rọ́gbọ́n kí ló wí wọ́n ní ibi tí onílé bá fi ọ̀nà sí báyìí ìbẹ̀rẹ̀ àlejò tọ̀ ẹ kárí ọmọ dúdú àkàbàtà ńlẹ́lókù lẹ́yìn òde o jẹjẹ mọ̀ pé ilé ìfowópamọ́ ẹja lónìí bó ìrìn lọ́dọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà Central Bank of Nigeria ní jẹ́ báwọn o àwọn náà máa ń dún kùkù lájà lọ́wọ́ yìí wọ́n ní pé àwọn ò ní gbà lẹ́rọ̀
fún àwọn tó dàbí ẹni pé wọ́n gbé ìgbésẹ̀ lòdì sí ìlànà BVN. ẹni tí ò bá gbọ́ BVN rí bank verification number ní jẹ́ báwọn BVN tó jẹ́ pé ó di ọ̀ranyàn fún ẹnì kọ̀ọ̀kan wa tó jẹ́ pé ó gbọ́dọ̀ ní tó ní iṣẹ́ ṣe tó ní òwò ìdàpọ̀ tó ní láǹfààní láti lè lo ilé ìfowópamọ́ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ ẹni tí ò ní tó irú wọn ń kọ́ ojú wọn ò rí màbò nílé ìfowópamọ́ o. ilé ìfowópamọ́ ẹja lónìí bóyá lọ́dọ̀ wọn dúró tán Central Bank of Nigeria wípé ọ̀kan òjọ̀kan àwọn ènìyàn ló fi ọwọ́ pa idà òfin lójú ní pàtàkì jùlọ wọn ni àwọn ṣetán láti gbé gbóná pẹ̀lú àwọn tó jẹ́ wípé wọ́n ń ṣe òwò káràkátà ká fi owó ra owó nìyẹn àwọn money operators tó jẹ́ wípé wọ́n wà àwọn tó ń ṣe POS ní o point of sales lọ́lọ́kan òjọ̀kan gbogbo àwọn tó jẹ́ pé ó ní ṣe pẹ̀lú àwọn tí wọ́n ń ṣòwò káràkátà nípa tí olówó dé wọn ní irúfẹ́ wọn ọ̀pọ̀lọpọ̀ tìṣẹ̀dá tí ò ní bank verification number tó mọ́yán lórí wọ́n ń ṣe lálàyé pé ọ̀nà kan tó ń bí àti ìlànà tí wọ́n ti làálẹ̀ fún wọn lọ́lọ́kan òjọ̀kan tí wọ́n ti já wọn sí tí wọ́n ti ń gbéra wọn rìn ńbẹ̀ wípé ẹ wo ẹ̀yin èèyàn wọn yìí o ìyàtọ̀ ń bẹ láàrin owó tí yín tẹ̀ ń ṣe o àwọn nǹkan kan wà tó jẹ́ pé ẹ gbọ́dọ̀ ṣe pẹ̀lú ọ̀rọ̀ BVN yín kẹyà lọ ṣe ẹni tó bá ti fi ọwọ́ padà òfin lójú tó kàn rò wípé bóyá òun kàn fẹ́ máa ṣe bí àwọn èèyàn tó kù ṣe ń ṣe wọ́n ní pé àwọn ò tún tọ́ sírúfẹ́ ẹni bẹ́ẹ̀ lójú bẹ́ẹ̀ àwọn ò fi ojú fẹ́ ẹni bẹ́ẹ̀ gbolẹ̀ nítorí àwọn ò fẹ́ kí màgòmágó kó wà gbọ́dọ̀ lu aráàlú ní jìbìtì bẹ́ẹ̀ ni àwọn náà ò sì ní gbà kí wọ́n kó yín mẹ́rẹ̀ o torí náà ńkọ́ kí àkóyawọ́ kọ́ bá lè wà nípa ọ̀rọ̀ káràkátà tàbí ipe ìdúnàdúrà láàrin ara ẹni pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ ní àjọṣepọ̀ pẹ̀lú ohun àtìlẹ́yìn ilé ìfowópamọ́ ẹja lónìí bóyá lọ́dọ̀ Central Bank of Nigeria wọ́n ní pé gbogbo ìlànà tí ò dé tí àwọn ti làálẹ̀ lẹ́sẹsẹ àti ẹnì kọ̀ọ̀kan wa òní ká tẹ̀lé o ká má kó yan BVN ká má kó kéré ká fi ojúlówó ká fi ojú ká rí i pé n tó dáa ni àti pé ká mú ní ọ̀kúnkúndùn gbogbo ìṣẹ̀dá tó dàbí ẹni pé BVN rẹ̀ ó ní ìyọnu ẹ lọ ṣiṣẹ́ lórí rẹ̀ gbogbo àwọn tó sì fi ń ṣòwò pátá ẹ lọ ṣe àtúnṣe ní èyí tí ó gbà máa rọ̀ yín lọ́rùn bẹ́ẹ̀ tó wọ́n yóò fi lè máa ní ààbò tó péye ní ilé ìfowópamọ́ wọ́n wá ń jẹ́ kó di mímọ̀ pé ẹ̀yin ìṣẹ̀dá tó jẹ́ olówó káràkátà pẹ̀lú owó lówódé gbèdéke ọgọ́jọ ọjọ́ ọgọ́sàn-án ọjọ́ tá a mọ̀ sí 180 days wọ́n ní kẹ́ ẹ lọ ṣe àtúnṣe ní pápápá ẹ wo ìkéde tẹ́ ẹ̀ sanwó fún ni o lè ṣe tùngbà sọdún sí dìnnú àti sanwó ohun tá a wà fún mi àbí ohun tá a wà fún nù o ẹ wo ojú ìwé 21 ló wà ìwé ìròyìn The Punch tó jáde láàárọ̀ tòní. ẹni tó dẹ̀ gbọ́ kéde àbí polówó tó ń tà kó wá sanwó abapolówó bó ti jẹ́ nìyẹn. ojú ìwé kẹjọ mo tún ṣe síjàre bùkátà ọlọ́run ìyẹn nínú ìwé ìròyìn Nigeria Tribune tó jáde ọwọ́ ìsàlẹ̀ gbẹ̀rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ lápọ̀ tún ní ìròyìn ń wá o níbi tí àjọ kọ́sítọ́ọ̀mù àwọn àjọ ẹ̀ṣọ́ tó wà lẹ́nu bodè orílẹ̀-èdè Nàìjíríà wọ́n mà ti sọ di mímọ̀ pẹ̀lú àbájáde ìyẹn ṣe ìwádìí lórí àwọn tó jẹ́ pé wọ́n ní ọkọ̀ òfurufú aládàáni lórílẹ̀-èdè Nàìjíríà láàdóde nílùú Àbújá àbájáde ìròyìn wọ́n sọ di mímọ̀ wípé àwọn ṣetán o láti fi òfin de àní ọkọ̀ òfurufú tí iye rẹ̀ tó 29 tí wọ́n bá kọ̀ láti gbé ìgbésẹ̀ pẹ̀lú ṣe òtótọ́ pẹ̀lú sọ́wọ́ wọn lásìkò tí ẹkún wọn sọ náà gbèdéke ọjọ́ mẹ́rìnlá lè tí àwọ̀ fún àwọn tí ọ̀rọ̀ ọ̀hún tí a jí ọ̀rọ̀ ọ̀hún náà tí ó ṣí mọ́ lórí inú ọ̀rọ̀ tẹ́ tó jẹ́ agbẹnusọ yẹn fún iléeṣẹ́ kọsítọọmù orílẹ̀-èdè Nàìjíríà mú sọ nípa ọ̀gbẹ́ni Joseph Atta ó ṣàlàyé níbi àpéjọ ìpàdé àwọn oníròyìn èyí tó wáyé lánàá òde yìí yẹn nílùú Àbújá ó sọ ọ́nà ọ̀rọ̀ rẹ̀ ó ní iye èèyàn ọkọ̀ òfurufú tó jẹ́ aládàáni tó jẹ́ pé àwọn kan dá ṣe àkóso rẹ̀ lọ́wọ́ ara wọn ó ní ti iye rẹ̀ tó 29 làwọn ń ṣetán láti fi òfin dè pẹ̀lú gbé ẹsẹ̀ lé tí wọ́n bá kọ̀ láti fi ojú wọn dè pẹ̀lú ṣe àfihàn ara wọn ṣáájú tàbí kó tó di ọjọ́ ìyẹn ṣáájú gbèdéke ọjọ́ mẹ́rìnlá lẹ́yìn táwọn fún àwọn tí wọ́n ní ìyẹn ọkọ̀ òfurufú ọ̀hún nínú ọ̀rọ̀ tó fi léde wọ́n ṣàlàyé wọ́n látàrí iṣẹ́ ìwádìí àti ìtọpinpin lórí àwọn ọkọ̀ agbérapá tó wà lórílẹ̀‐èdè Nàìjíríà tó jẹ́ ti aládàáni tí àwọn ilé ẹ̀ka iléeṣẹ́ kan tó rí sí ẹ̀ka tó rí sí ètò ọrọ̀ ajé ní ẹ̀ka ètò iye ọkọ̀ òfurufú tí wọ́n ṣe kò kárí rẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ láàrin ọjọ́ keje oṣù kẹfà ọdún yìí sí ọjọ́ kẹfà oṣù kẹjọ ọdún yìí ó ní fún wọn gédégédé pẹ̀lú ṣàfihàn wípé ọgbó ọkọ̀ agbérapá ti rẹ̀ tó 96 ni wọ́n sọ pé ni wọ́n fi ojú wọn dé náà ti rí pé lóòótọ́ lóòótọ́ ni wọ́n ṣiṣẹ́ ni wọ́n ṣe àfihàn ìwé tí wọ́n fi ṣe káràkátà wọn gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọkọ̀ agbérapá ní ọkọ̀ òfurufú ìyẹn ní orílẹ̀-èdè Nàìjíríà ó wá fi kúnra rẹ̀ ó ní 67 nínú ọkọ̀ ló jẹ́ pé
àwọn rí wípé lóòótọ́ wọ́n ṣe kó àkátà pẹ̀lú ṣiṣẹ́ bó ti wọlé jáde tó sì fi hàn wípé lóòótọ́ àwọn ń ṣe ojúṣe wọn sápò ìjọba wọ́n lè ṣe àfihàn rẹ̀ gbogbo ìwé tó tẹ̀lé àti ìwé rìsíìtì jẹ́ pé ó fi ṣe ìgbèlẹ́yìn pé lóòótọ́ ni wọ́n ṣe ojúṣe wọ́n ní gbogbo ẹ̀ pátá ni wọ́n tẹ́ pẹpẹ síwájú àwọn táwọn sí pé lóòótọ́ ẹ̀yẹ̀gẹ̀ ṣùgbọ́n nínú àwọn tó jẹ́ pé ó ṣe àfihàn táwọn kẹ́fín táwọn bẹ̀rẹ̀ ṣẹ́ lé lórí wọ́n ní mọ́kàndínlọ́gbọ̀n nínú rẹ̀ ló jẹ́ pé àwọn kan kọ̀ láti ṣe ojúṣe wọn lè tún jẹ́ pé láàrin èdè yo àwọn ti kọ̀wé jáde ìyẹn fún gbogbo àwọn tó yẹ pé igi ọ̀rọ̀ ọ̀hún tó yẹ pé ó wọ́lù láti lè jẹ́ pé wọ́n mọ̀ pé ẹ wo èyí tọ̀rọ̀ kàn rẹ àwọn fún ní gbèdéke ọjọ́ mẹ́rìnlá tí ọjọ́ yìí bá fi lè tẹnubọ epo tó tẹnubodò táwọn ò rí yín àwọn ò rẹ́jà àwọn òrómìnira àwọn onígbẹ́gẹ́ yọjú kò sí tàbí ṣùgbọ́n tó pé àwọn ṣe tán láti gbẹ́sẹ̀ lé àwọn ọkọ̀ òfurufú ọ̀hún tó jẹ́ pé jẹ́ ti aládàáni jẹ́ pé wọ́n kọ̀ láti ṣe ojúṣe wọn tó tọ́ tó yẹ ìyẹn fún sẹ́pò ìjọba àpapọ̀ pẹ̀lú lórí ìyẹn ọkọ̀ òfurufú ọ̀hún ẹ wo ìròyìn pọ̀ jáàtì rẹ̀ ẹ fẹ́ rí lẹ́kùnrẹ́rẹ́ ẹ fẹ́ rí ẹ lọ sójú ìwé kẹjọ ìwé ìròyìn Nigeria Tribune tó jáde lówùúrọ̀ tòní ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún bùkátà Ọlọ́run ìbẹ̀rẹ̀ tó máa bá padì ṣé wo ní jẹ́ẹ̀tì o tí ní jẹ́ẹ̀tì rẹ́rìn kọ̀ọ̀kan ẹnìyẹn o. Fásunlé ní sìn yìí ayé a máa já ní pé iye ṣíjẹ́ tí mo sì bẹ́ẹ̀ ṣíjẹ́ tí mo ti bẹ́ẹ̀ Fásunlé ẹ̀rù a máa bá ní pé jẹ́ẹ̀tì ni akamara akama ajẹ́tì mọ̀ bí kàwé ìròyìn la wá kà. bísọ̀ tẹnumọ́ra kan kì í mọ̀ ìjọ náà ojú ìwé kọkànlélọ́gbọ̀n náà ni mo ti mú ròyìn ṣe bẹ́ẹ̀ tẹ̀síwájú ìwé ìròyìn The Punch tó wà níwájú mi lọ́wọ́lọ́wọ́ ń jẹ́jẹ́ mọ̀ wípé gẹ́gẹ́ bí ohun tó bẹ níwájú mi láàrin ti tòní wọ́n jẹ́ kó di mímọ̀ wípé àwọn ẹlẹ́gbẹ̀mọ aṣòfin pé tí wọ́n ti wà ní orí ọ̀rọ̀ ìpàdé pàtàkì kan ní èyí tó jẹ́ wípé wọ́n ń gbáradì fún ọ̀rọ̀ nípa ètò ìṣúná owó ọdún 2023 wọ́n ṣe lálàyé pé kò ní gangan ní gbogbo ìpàdé tí wọ́n ń ṣe lórí ọ̀rọ̀ àbádòfin nípa ti ọ̀rọ̀ ètò ìṣúná owó náà àti ọ̀kan àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé ó ṣe pàtàkì tí ó bá dún 2022 rìnrìn àjò òní náà ni yóò tẹnu bẹ́ẹ̀ pò wọ́n ṣe lálàyé pé wọ́n ti bẹ̀rẹ̀ ìpàdé ọ̀hún ní èyí tó jẹ́ pé wọ́n ṣe nínú ìwúròyìn ni wọ́n ti ń jẹ́ kó di mímọ̀ pé ní ọ̀sẹ̀ tó kọjá òun ni ẹni àkọ́kọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ìyẹn alàgbà Muhammadu Buhari ti ṣe ààrẹ wa wípé tí wọ́n tẹ pẹpẹ owó nípa ètò ìṣúná owó ọdún 2022 ìyẹn ọdún tó ń bọ̀ tí wọ́n tẹ pẹpẹ rẹ̀ níwájú àwọn ẹlẹ́gbẹ̀mọ aṣòfin pẹ̀lú owó rọ̀gùnrọ̀gùn tó ń lọ bíi tírílíọ̀nù mẹ́rìndínlógún náírà ó lé tó ń tó ló mọ́kàndínlógójì ìyẹn 16.39 trillion naira òun ni owó tó jẹ́ pé ààrẹ Muhammadu Buhari tẹ pẹpẹ níwájú ọmọ ẹlẹ́gbẹ̀mọ aṣòfin àgbà ní ìlú Àbújá gẹ́gẹ́ bí owó tá a fẹ́ ń lò fún ọ̀kan òjọ̀kan àwọn tá a ṣe ní ọdún 2022 ní orílẹ̀-èdè yìí o wọ́n ṣe lára ìpètò ọmọ ẹlẹ́gbẹ̀mọ aṣòfin wọ́n ti jókòó lánàá wípé ìpàdé wọn yóò sì tẹnubẹ̀pọ̀ lónìí oníkálukú ni wọ́n ti bẹ̀rẹ̀ sí í sọ ìrònú wọn olórí gbogbo bí ìrìn àjò ọdún 2022 yóò ti ṣe lọ àti owó tí ààrẹ Muhammadu Buhari tí wọ́n gbé wá ọ̀hún wọ́n wá ní pé àwọn ẹlẹ́gbìmọ̀ aṣojúṣòfin ní House of Representatives gbogbo ìpàdé tí àwọn náà fẹ́ ṣe àti tí ó jẹ́ pé ó ní í ṣe pẹ̀lú olófindé pẹ̀lú ìrìn àjò ọdún 2022 òní làwọn bẹ̀rẹ̀ títí wọn ẹ wo ojú ìwé kọkànléníọgbọ̀n ìwé ìròyìn The Punch tó jáde láàárọ̀ tòní ìbẹ̀lẹ̀ wà. ààrẹ oníyan ẹ ṣe ọlọbẹ rẹ ṣeun. gbogbo olólùfẹ́ wa ní Tùngbà General lélóko ẹ mọ̀mọ́ ṣeun. gbogbo yín pátá la dúpẹ́ fún àjọṣepọ̀ wa ò ní bàjẹ́. irú àwọn èèyàn ní ńláńlá. bẹ́ẹ̀ni. aláìsọ́lọ́run kò sá láwọn alátìlẹyìn gidi tó dá wọn yìí. àní onídòdúró fágbọ́n tó fi mú mi ayé. ìrọ̀rùn àánú Ọlọ́run lárígbà All Callers Association ṣàdúpẹ́. Senior Libra ńkọ́. Senior Libra kudos to bàbá tó dáa. ẹnìkan sọ̀rọ̀ ẹ̀yìn ìdẹ̀pẹ́ nìkan kan ní gbọ́ ó ní àfi bí iṣẹ́ afẹ́fẹ́. àánú Ọlọ́run ní mo ní òun ní. ó ní kó jẹ bòyá franka lamọ̀ gbòṣó ní kó jòkú iṣẹ́ oníran kó wá látò dé ọ̀run ọ̀tọ̀ọ̀tọ̀ ìtọ́ Ọlọ́run rẹ̀ wà ní Tùngbà alákúnjẹ́. bó ṣe dúkà bó dé lè ṣe dúkà bí afẹ́fẹ́ lọ́rọ̀ wọn náà bẹ́ẹ̀ bó ṣe tún gbà bí afẹ́fẹ́ ní kábíyèsí Ọlọ́run bá ṣe wá kí àwọn olólùfẹ́ Tùngbà ká máa rán wọn létí pé ọjọ́ kẹfà oṣù kọkànlá àṣekágbá okú màmá wa màmá àbókí olóòwe ìfẹsẹ̀ òkú mọ́dà ẹ̀ tó bí sáyé
ká má wá gbàgbé ọmọdé ẹ̀ tó ti parẹ̀ jẹ́ èèyàn. pé aṣọ ń bẹ nílẹ̀ ló ní bíbá fọyín olólùfọ́ abókè olówe. aṣọ bẹ ní ìdígbò Tábà ti wá- ìjẹ́ mímu ní rọ́ọ̀kì lọ́jọ́ yẹn òyà kó láyọ̀. ṣé kìí ṣe pé lára kúndòsù gọ́sí sùlò kọ́nà yìí. náírà kò sí mẹ́rin. jẹ́ kọ́ mọ̀ ọdún kọ́kọ́ tàbí. kẹtàlá oṣù kọkànlá lẹ́mọ̀ bá mi gbégbá ọ̀pẹ Adégòkè Àyìndé pé. ìjọ yẹn wàá mọ̀ pàdé gòkè ní ẹ torí ládà wà tá a máa gbé ẹ tó máa fi gòkè àbí ẹ̀kọ́ ló sọ. Àbí ẹ. ẹ wo ẹyẹ láàárẹ̀ ẹ̀yin ìdùnnú wa yín láyọ̀ wa ẹ̀fíìsì náà yàgò ní kọ́ ló ń ṣàánú ìbànújẹ́ òkú kọ́ kó sọ̀dẹ̀ gbogbo aláṣẹ ìdìbò àjọṣepọ̀ oníbàjẹ́ ẹ má tó bá gbàgbé ti ń di aago mọ́kànlá. ètò yín kó tó dáyọ̀ máa gorí afẹ́fẹ́. lónìí alẹ́jọ́ wo la ń gbé bọ̀ ẹni. tọ́jú ẹ̀. bá ti di aago 2:30. láti ìgbà tí mo ti mọ̀ pẹ́yìn ló dàkúkọ ni mo ti gbìyànjú àti ga fèèyàn tiraka kiri játòjú ẹ̀ dàgbé méjì àbọ̀ ẹ wo títí nígbà táwọn olóòrò fẹ́ àti pàdé Ọláyẹmí bí a fẹ́. má pe nọ́mbà kó tó ju lámbà o. àṣírí àwọn tá a jẹ ṣètò láàárọ̀ ìyẹn láàbùkọ́ lọ́bọ̀ tì ní wa Tèmítọ́pẹ́ Òjó Sodiq Akínbolúwàbí lójú ọlọ́rọ̀ wọn béèrè nígbà tó ń jọ Sunday kò lè sọ páńṣọ lọ́ọ̀dì mọ́ báyìí ẹ ṣe ń bọ́nu ẹ̀ ní ọdún bí ṣe ń wò sùn. ẹ wo adúpẹ́ lọ́wọ́ bẹ́ẹ̀ ni màdì títí gbà táwọn ọ̀fẹ́ àti pàdé Ọláyẹmí Àkànlé lórúkọ mi. anyway Ọlákìtàn Adégòkè lórúkọ tèmi o ẹ ṣe tẹ́. tẹ́tí sí wa ní Tùngbá Ìyá Ìbàdàn ní Fado ṣé o ti fẹ́ já mi ilẹ̀ máa wọ̀ ọ́ yá ti jẹ́ wa náà. ẹ ṣe tí tẹ́tí sí wa ní Tùngbá o.